gbogbo ògo àti ọpẹ́ yẹ fún adúpẹ́ lọ́wọ́ yín. Adúpẹ́ fún àǹfààní mìíràn tá a ní láti wà níwájú yín lónìí. Ìjẹ́jọ́ láti ṣe irú èyí kẹ́yìn. Adúpẹ́ torí pé láàrin ọjọ́ mẹ́jọ tí ó kọjá ẹ̀rọ ọ̀bá dúró tì wá. Adúpẹ́ torí pé ẹ dì wá mú. Ẹ jẹ́ kí gbogbo kan ṣubú lù wá. Ẹ sì jẹ́ kí àrùn kárùn súnmọ́lé wa. Adúpẹ́ fún àwọn ọmọ wa. Adúpẹ́ fún àwọn aya wa. Adúpẹ́ fún àwọn ọkọ wa. Adúpẹ́ fún àwọn òbí wa. Ayé lóko torí pé ẹ̀rọ ọ̀bá di gbogbo wa mú. Àsáré wọlé àsáré jáde kò jẹ́ tẹnikẹ́ni nínú wa. Olúwa àrùkú wọlé ẹ̀là sì rùkú jáde. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Olúwa ẹ gba ọpẹ́ wa. Adúpẹ́ torí pé ọ̀rọ̀ wa ò gba ilé ìwòsàn. A sì rí wàhálà ogun ẹjọ́. Olúwa ẹ mà ṣeun. Nímọ̀ ṣe wa kọ́ orí ọ̀fẹ́ la rí gbà lọ́wọ́ yín. Ní orúkọ Jésù Olúwa ẹ gba ọpẹ́ wa. Nínú wa ṣe dùn lónìí torí pé a wá sìn yín, torí a wá síwájú yín. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ìgbà tí a bá fi kúrò ní bíbá yìí, Ọlọ́run ìgbàlà ẹ jẹ́ kí inú owó tún dùn kalẹ̀. Ní orúkọ Jésù nínú ìsìn lónìí, Olúwa gbàdúrà ẹ ṣe ohun tuntun nínú ayé wa. Ní orúkọ Jésù ẹ fi àánú yín bẹ̀ wá wò. Yàrá ẹnikẹ́ni tó ṣàìsàn láàrin wa, ní orúkọ Jésù ó yẹ máa gba ìwòsàn yín. Ní orúkọ Jésù tá a bá rí ẹnikẹ́ni tí ogun ń lé káàkiri kí, mo gbàdúrà lónìí ìkẹ́ tó kúrò nígbà yóò yẹ gba ìṣẹ́gun. Olúwa ẹ fàánú yín bẹ̀ wá. Bíbélì sọ pé ẹ rọ̀rọ̀ yín síta ó sì mú ọ lára dá. Bá a ṣe fẹ́ gbọ́rọ̀ yín ní orúkọ Jésù, Olúwa ẹ rọ̀rọ̀ yín sínú ayé wa. Olúwa ẹ dákun ẹ dùn wá nínú. A ó sì máa yìn lógo. Jésù Olúwa wa. Àgbákọ orin kan. Mo fẹ́ ká sọ di ọjọ́ mẹ́jọ. Torí àsìkò wa ti lọ. Lágbára Ọlọ́run ọjọ́ mẹ́jọ. A ti ṣàsìkò àṣàyàn orin. Gbogbo ẹni tó bá mọ orin kọ́ dáadáa máa múra sílẹ̀. Ọjọ́ yẹn ìsìn ẹ lásán orin láfikọ láti bẹ̀rẹ̀ tó fi dé òpin. Ọ̀pẹ́ ní orúkọ Jésù, Ọlọ́run á wọnú ayé wa yóò sì gba gbogbo ìyìn àti ọpẹ́. Níjẹjọ́ a bá kókó ọ̀rọ̀ kan lọ, mo fẹ́ ká parí ẹ̀ lénìí. Kókó ọ̀rọ̀ náà ni ìkórè ń bọ̀. Mo fẹ́ pe àkọ́rí orí ọ̀rọ̀ tòní ní ìkórè ń bọ̀ apá kejì. Ìkórè ń bọ̀ apá kejì. Ẹ jẹ́ ká sọ fún àwọn tó jókòó lẹ́gbẹ̀ẹ́ wa wípé ìkórè ń bọ̀. Ìkórè ń bọ̀. Ibi tí a ó sì kàwọn náà níbi tí a kà ní ìjẹjọ Gàlátíà orí 6 ẹsẹ̀ 9. Gàlátíà orí 6 ẹsẹ̀ 9. Màá kà láti bí. Ó dẹ̀ má ṣe jẹ́ kí àárẹ̀ ọkàn mú wa ní ṣíṣe rere, nítorí tí a ó kó èrè nígbà tí àkókò bá dé. Bí a kò bá ṣe àárẹ̀, ní orúkọ Jésù a ò ní ṣe àárẹ̀. Gbogbo nǹkan tó gbé tó sì jẹ́ èrè nínú iṣẹ́ wa, pẹ̀lú ọwọ́ agbára Ọlọ́run ẹnikẹ́ni ò ní kó èrè wa. Àwa la kó èrè iṣẹ́ wa fúnra wa. A fi àwọn òdodo kan múlẹ̀ nínú ìwàásù ìjẹjọ. Pàápàá jùlọ mo sọ àwọn kókó mẹ́ta fún wa tó rọ̀ mọ́ ìkórè. Àkọ́kọ́ ló wà nínú Gàlátíà orí 6 ẹsẹ̀ 7 wípé a lè gan Ọlọ́run. Ó ní a lè gan Ọlọ́run. Ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn, òun ni yóò ká. A lè gan ènìyàn ṣùgbọ́n a lè gan Ọlọ́run. Ìtàn kan yẹ ó yẹ kí n sọ ìtàn kan níjẹjọ, ṣùgbọ́n torí àsìkò wa ló jẹ́ kí n sọ ìtàn. Bóyá kí n tiẹ̀ sáré sọ lónìí. Àgbẹ̀ tó parọ́ nǹkan tó gbìn. Ó lọ sóko, ó kọ ebè igba. Ó sì gbìn, bó bá ti ń gbìn iṣu sí ebè kan, yóò gbìn òkúta sí ebè kejì. Yóò gbìn iṣu sí ebè kẹta, á gbìn òkúta sí ebè kẹrin. Ó sì lé ìdán gbogbo ebè yẹn bí ẹni tó gbìn iṣu igba. Ó fẹ́ káwọn èèyàn mọ̀ wípé òun ṣiṣẹ́ púpọ̀. Ẹnìkan sì lọ, ohun tápá rẹ̀ ká kò ju 100 náà lọ. Ó sì gbìn, ó kọ ebè 100, ó sì gbìn iṣu 100. Ẹni tó fi èké
tó fi èké gba iyì lọ́wọ́ àwọn èèyàn wípé igba ni ebè tó ń kọ àti iṣu tó ń gbìn. Ẹjọ́ ìgbà wo ló máa fi pẹ́ tí àṣírí máa fi tú? Ẹ̀ tó bá ti kó èrè òtítọ́ tán yóò sì kéré irọ́ rẹ̀ náà padà. Èrè òtítọ́ tó máa kó 100 náà ni, èrè irọ́ tí ó sì kó ibi tó gbin iṣu sí, èrè tí ó kó níbẹ̀ iṣu ni. Ibi tó gbin òkúta sí, tó bá padà níbẹ̀ ní ọdún 5 yóò bá èrè òkúta rẹ̀ níbẹ̀. Ohun tí a bá fúrúgbìn, ẹnikẹ́ni tó bá fẹ́ràn ẹ̀fọ́ lọ́pọ̀lọpọ̀, ìgbà tó bá fẹ́ fúrúgbìn tó bá lọ fúrúgbìn ata tó sì jẹ́ pé ẹ̀fọ́ ló fẹ́ràn, ẹjọ́ ìgbà tó bá fúrúgbìn kí ló máa ká níbẹ̀? Ata ni kò lè rí ẹ̀fọ́ mi. Àdúrà kò rán. Àdúrà orí òkè 40 ọjọ́ àti 40 ọ̀sán àti 40 òru kò lè yí padà láíláí. Ọlọ́run ti sọ, ó ti fi àṣẹ sílẹ̀, ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn. Ẹ jẹ́ ká fúrúgbìn ohun tí ó wà láti ká. Ọlọ́run á ràn wá láti fúrúgbìn dáadáa. Ìkan kejì tí a fìdí ẹ̀ múlẹ̀ níjẹjọ lórí fífúrúgbìn àti kíkó èrè, òun ni wípé ẹnikẹ́ni tó bá fúrúgbìn kíhún ni ó kà. Ẹni tó bá sì fúrúgbìn púpọ̀ ni irú ẹni bí ó ka ní irú Kọ́ríńtì kejì orí 9 ẹsẹ̀ 6. Ẹ̀kẹta tí a fìdí ẹ̀ múlẹ̀ ni wípé fífúrúgbìn ó ṣeéṣe kí ó máa dùn, òun fi bẹ́ẹ̀ dùn, àti fúrúgbìn òun dùn rárá. Bíbélì jẹ́ náà jẹ́ ká mọ̀ wípé ẹnìkan gbé irúgbìn lọ́wọ́ lówùúrọ̀ pẹ̀lú kíni? Ẹkún. Ìfífúrúgbìn ò rọrùn. Tẹ́nìkan bá sọ wípé ìfúrúgbìn rọrùn, ẹ sọ pé èmi sọ bẹ́ẹ̀ pé olùtọ̀ òun ní ọgbọ́n tó ń dá sí i. Fúfúrúgbìn ò rọrùn. Ohun tó fà á tí ò fi rọrùn ni pé ohun táwọn fúrúgbìn òun jáde kúrò lọ́wọ́ wa pátápátá ni. Ó ń kúrò lọ́wọ́ wa pátápátá tí tó dàbí ká ní ìrètí rẹ̀ wà nínú ìgbàgbọ́ wa. Tó sì ṣeéṣe lọ́pọ̀lọpọ̀ gbàdẹ́ pé ìyẹn lè má rí mọ́. Ní ìfúrúgbìn jẹ́ nǹkan tí a kì í fi bẹ́ẹ̀ fayọ̀ ṣe. Ṣùgbọ́n nígbà tí èrè bá dé, ẹ̀rín ni a máa fi ń kó èrè. Ibi tí bẹ́ẹ̀ lè parí ẹ̀ sí nínú orin Dáfídì orí 126 ẹsẹ̀ 5 àti ẹsẹ̀ 6. Ó ní àwọn tó ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ká. Ẹsẹ̀ 6 ní ẹni tó ń fi ẹkún rìn lọ, tó ló ṣe tá bá gbé irúgbìn lọ́wọ́ ẹkún ni. Mo fẹ́ rántí orin Yorùbá kan, mi ò rántí mọ́. Ẹni tó fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́, lóòótọ́ yóò fi ayọ̀ padà, yóò sì ru ìtí wọlé. Ìgbà tó bá ń lọ, mo ṣàlàyé ìjẹ́ pé tó bá ń lọ irúgbìn ọwọ́ ló gbé sí, bó ṣe gbé lọ́wọ́ gbà tó ń lọ sóko lélẹ́ tó lọ fúrúgbìn. Ṣùgbọ́n gbà tó ń bọ̀, irúgbìn ti dẹrù. Ó ti di ẹrù. Bíbélì sọ wípé ó wá fi ayọ̀ ru ìtí wọlé. Ní orúkọ Jésù, gbogbo nǹkan tá fúrúgbìn yóò di ẹrù fún wa. Bó ti wù kó kéré tó, ìbùkún ni yóò jẹ́ fún wa nígbà tá a bá ń kó èrè rẹ̀. Lónìí mo fẹ́ ṣe àpẹẹrẹ àwọn tó fúrúgbìn nínú Bíbélì. Kí n tó sọ àpẹẹrẹ yìí, mo tún fẹ́ sọ kókó kan tí mo fi yé wa ní ìjẹjọ wípé irúgbìn, gbogbo nǹkan tó bá kúrò ní ọwọ́ wa, ó ṣeéṣe kí wọ́n kúrò fúngbà tó pẹ́. Ṣùgbọ́n ohunkóhun tó kúrò lọ́wọ́ wa bí irúgbìn, wọn ò kúrò nínú ayé wa o. Lóòótọ́ a lè má rí wọn fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n wọ́n á ṣiṣẹ́ lọ, nígbà tó bá yá, wọ́n á ṣe padà sínú ayé wa. Àsìkò tó bá wọ́n padà bọ̀ yóò ti di lálá. Ohunkóhun tó kúrò lọ́wọ́ wa kò kúrò nínú ayé wa. Tá bá fúrúgbìn ní tòótọ́, tó bá yẹ pé òdodo la fi ṣe, kò sí ohun tó kúrò lọ́wọ́ wa tá sọnù. Tá bá sọnù kò kúrò nínú ayé wa, yóò padà wọnú ayé wa lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ ká wo àpẹẹrẹ àwọn 2 tàbí 3 nínú Bíbélì tí wọ́n fúrúgbìn.
ìtàn kan bẹ nínú ìtàn àwọn ọba orí kejì ẹsẹ̀ kẹjọ tábàkà ìtàn dáadáa, ṣùgbọ́n máa yọ àwọn kókó kan nínú rẹ̀ torí àní rí àsìkò láti ka gbogbo ìtàn ohun tán. Orí kejì ẹsẹ̀ kẹjọ, ẹ bá mi wo àwọn ọba kejì orí kẹrin, ẹ bá mi wo ẹsẹ̀ kẹjọ sí ẹsẹ̀ kẹwàá, ẹsẹ̀ kẹjọ sí ẹsẹ̀ kẹwàá. Ó sì di ọjọ́ kan, Èlíjà sì kọjá lọ sí Ṣúnémù, níbi tí obìnrin ọlọ́lá kan wà. Bíbélì ní Yorùbá mi pé ní obìnrin ọlọ́rọ̀, ṣùgbọ́n pé Yorùbá tí mo lò ní Yorùbá ayé òde òní ni, kò ń ṣe Yorùbá King James fashion tí ọ̀pọ̀lọpọ̀ wá ní. Níbi tí obìnrin ọlọ́lá kan wà, ó sì rọ̀ ọ́ láti jẹun. Ẹ̀wọ̀n tóbìnrin yìí ṣe. Wòlíì Èlíṣà ń lọ jẹ́jẹ́ ni. Wòlíì Èlíṣà ò lọ bá obìnrin yìí, ó kọjá lọ ni. Ó ní obìnrin yìí wá rọ̀, ó ní rọ̀ wòlíì Èlíṣà láti jẹun. Ó sì ṣe nígbàkúgbà tí ó bá ń kọjá lọ, òun á sì ya ibẹ̀ láti jẹun. Ó wí fún ọkọ rẹ̀ pé sáwò náà, èmi wòye pé ẹni mímọ́ ta ni? Ẹni mímọ́ Ọlọ́run ni èyí tí ń gba ọ̀dọ̀ wa kọjá nígbàkúgbà. Nítorí ohun tó bèrè yìí lára rẹ̀ tó rí lára wòlíì Èlíṣà, ó rí Ọlọ́run lára ẹ̀. Lọ́nà míì, gbogbo nǹkan tí obìnrin yìí ń ṣe fún wòlíì Èlíṣà, Ọlọ́run ló ṣe fún. Ẹsẹ̀ kẹwàá ní, èmi bẹ̀ ọ́, obìnrin ló sọ fún ọkọ rẹ̀ yìí, èmi bẹ̀ ọ́, jẹ́ ká ṣe yàrá kékeré kan lára ògiri, sì jẹ́ ká gbé ibùsùn kan síbẹ̀ fún un, àti tábìlì kan, àti ohun ìjókòó kan, àti ọ̀pá fìtílà kan. Yóò sì ṣe nígbà tí ó bá tọ̀ wá wá, kí òun máa wọ ibẹ̀ ẹni tí wọ́n mọ̀ rí. Ẹ wo irúgbìn, ẹ wo oríṣiríṣi irúgbìn tí obìnrin fẹ́ gbìn. Àkọ́kọ́, ó kọ́kọ́ ti fi gbin irúgbìn oúnjẹ fún wòlíì Ọlọ́run. Torí gbogbo nǹkan tó ń ṣe yìí, kò tiẹ̀ lérò rẹ̀ yìí pé wòlíì Ọlọ́run lè dá padà fóun. Láyé ìgbà iṣẹ́ ti máa ń wòlíì, wọ́n tálákà jòkúté ṣọ́ọ̀ṣì lọ. Kò dàbí àwọn wòlíì àgbà wa tí wọ́n ń gun jẹ́ẹ̀tì láyé sí i. Ẹsẹ̀ ni wọ́n fi rìn. Gbogbo ìgbà tó rí wòlíì Èlíṣà, ẹsẹ̀ ló fi rìn wá Ṣúnámù. Àmọ́ tó ti ń bọ̀. Gbogbo à ń lọ sórí òkè tí àwọn wòlíì wa ń wọn ti ẹ̀lú kẹ́kẹ́kẹ́ sí, tí wọ́n ń lo jẹ́ẹ̀tì lọ sórí òkè. Ẹsẹ̀ ni àwọn wòlíì ń lò. Kò sí nǹkan tó lè rí gbà lọ́wọ́ wọn. Kò ṣeé ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì wa ń sìn ẹ́stéètì lọ́pọ̀lọpọ̀ ní tó tóbi gan. Nígbà tó bá sọ wọ́n sọ pé the richest man, àwọn tó lówó jù nínú ìlú kan, wọ́n tó mú àwọn mẹ́rin láti mú wòlíì méjì sí. Kò rí bẹ́ẹ̀ láyé ìgbà yẹn. Yóò sọ pé kò dá kéèyàn lówó. Yóò sọ bẹ́ẹ̀ pé kò dá ọ. Ṣùgbọ́n àwọn wòlíì ìgbà yẹn, arábìnrin yóò ṣe nítorí pé ó fẹ́ rí kankan gbà lọ́wọ́ Èlíjà àbí Èlíṣà, ó ṣe torí Ọlọ́run. Lẹ́yìn oúnjẹ, ó tún wá pe ọkọ rẹ̀, obìnrin rere lọ́dẹ ọkọ mi jọ, jẹ́ ká wá yàrá kékeré kan fún arákùnrin tó bá ti ń dé, kó máa dúró síbẹ̀, kó máa jẹun, kó máa sùn, ká gbé tábìlì síbẹ̀, ká gbé ọ̀pá fìtílà. Ó ti ká gbogbo nǹkan tó fẹ́ ṣe, ó ká fọkọ rẹ̀. Irúgbìn kan ni, ẹ jẹ́ ká gbà tó máa ká. Ìgbà tí àkókò ìkórè dé fún obìnrin yìí, wòlíì ò tiẹ̀ mọ̀ wípé kò lọ́mọ. Kí ló fà á tí Èlíṣà lè tètè yá bọ̀ wípé obìnrin yóò lọ́mọ? Torí ọlọ́rọ̀ ni wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀. Wọ́n ní àwọn tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn. Tẹ́ bá ka ìtàn yìí lọ sísàlẹ̀ dáadáa, ẹ rí ibì kan nígbà tí ọmọ kú. Ọmọ ọ̀dọ̀ kan ní ọkọ ìyàwó sọ fọ́kọ rẹ̀ pé bá jẹ́ fún mi lọ́kàn nínú àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀. So ọmọ ọ̀dọ̀ pọ̀ lọ́dọ̀ wọn. Wòlíì ò tètè yá mọ̀ wípé wọn lọ́wọ́. Wòlíì wá bèèrè lọ́wọ́ Gèhásì, kẹ́lẹ̀ mọ̀ pé ẹnìkan náà kọ́ ni wọ́n tọ́jú. Ṣe mọ̀ pé wòlíì orun ilẹ̀ láwọn nìkan wọ́n lè ọmọ kiri lọ́wọ́. Àwọn ọmọ wòlíì
mo ní bẹ́ẹ̀ lọ́wọ́ Gèásì lọ́jọ́ kan pé kí làwọn kí la fẹ́ fáwọn ẹni yìí sí tó bá yẹ pé tó wúlò àní kankan lọ́wọ́ bó bá yẹ pé tó ń jẹ náà lé fún ọ lóúnjẹ àwa gan náà ẹ̀wọ̀n pé báyìí náà lọ ti ń tọ́jú wa kò jọ pé àwọn wòlíì máa ń fi wọ́n máa ń dọ́gbọ́n sí jíjẹun náà àlé fún ọ lóúnjẹ. Gèásì ló ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé ó dàbí ká ní òwúrọ̀ mọ̀ kan kó pe màámi nínú ilé yìí ó dàbí ká lóbìnrin yóò bímọ. Èrè àkọ́kọ́ tí obìnrin yẹn kọ́kọ́ jẹ ìkórè tí ó kọ́kọ́ kórè nínú irúgbìn tó fún yìí ó wà nínú àwọn ọba kejì náà bítàkà orí kẹrin ẹsẹ̀ kẹrìndínlógún 16 àti ẹsẹ̀ kẹtàdínlógún ẹsẹ̀ kẹrìndínlógún. Èlíjà sọ wípé ìwòyí ọdún tó ń bọ̀ ìwọ yóò fi ọwọ́ rẹ gbé ọmọ. Ó pàṣẹ sínú ayé ẹ̀ eléyìí ó ṣàdúrà àṣẹ rí àṣẹ yàtọ̀ sí àdúrà. Ó dàbí ká lọ́jọ́ kan sọ̀rọ̀ nípa rẹ̀ nígbà tí onígbàgbọ́ bá sì tún wà lórí pé Olúwa ṣàánú fún mi lọ́dún yìí ọdún kejì nínú ìgbàgbọ́ 30 ọdún 40 ọdún tó jẹ́ pé Olúwa ṣàánú fún mi jọmọ bẹ́ẹ̀ ṣe tó bá pẹ́ bẹ́ẹ̀ láṣì wà àdàgbà. Tí onígbàgbọ́ bá ti débi tí ó pa àṣẹ tí Ọlọ́run fìdí rẹ̀ múlẹ̀ a sì tún ní ohun tá a ṣe nínú ìgbàgbọ́ wa sí. Torí tí bẹ́ẹ̀ sọ ní pé pàṣẹ nípa ohun kan èyí ó sì fìdí rẹ̀ múlẹ̀. Ó yẹ ká bá ìrìn àjò wa nínú ìgbàgbọ́ débi pé a ó lè pa àṣẹ tídì rẹ̀ ó sì múlẹ̀. Èlíṣà sọ wípé Bíbélì sọ pé Èlíṣà sì gbàdúrà ó sọ wípé ìwòyí ọdún tó ń bọ̀ ìwọ yóò fi ọwọ́ rẹ gbé ọmọ bó tẹ̀ jẹ́ pé obìnrin náà kò gbàgbọ́. Ẹ jẹ́ ká wò ó ní bẹ́ẹ̀ kọ́ Olúwa ni obìnrin náà ló sọ̀rọ̀ yìí o bẹ́ẹ̀ kọ́ Olúwa ni ipò fi ara mọ́ ọ jọ̀wọ́ ìwọ ènìyàn Ọlọ́run má ṣe ṣì ìránṣẹ́ rẹ lọ́nà. Má gbọ́kàn mi sókè lórí asán. Kò gbàgbọ́ pé tí wòlíì sọ yóò ṣe tàbí kò ní ṣe ní tó fi yàtọ̀ sí àdúrà yẹn. Tí ẹ bá gbàdúrà tí ò bá sí gbàgbọ́ bẹ́ẹ̀ ó ṣe kó má ṣiṣẹ́. Ṣùgbọ́n ohun tí wòlíì ṣe kejì kó gbàdúrà fún kó pàṣẹ ìdírẹ́sì ti múlẹ̀. Ní orúkọ Jésù èmi náà pàṣẹ ìrọ̀rùn sínú ayé wa. Yóò dára fún gbogbo wa. Yálà ó gbàgbọ́ o kò gbàgbọ́ o wòlíì ti pàṣẹ Ọlọ́run ti fìdí rẹ̀ múlẹ̀ lẹ́sẹ̀ kẹtàdínlógún. Ó ní ṣùgbọ́n obìnrin náà lóyún ní ọdún kejì lẹ́yìn tó máa pẹ́ ọdún tó tẹ̀lé. Ní àkókò náà ó bí ọmọkùnrin kan gẹ́gẹ́ bí Èlíṣà ti sọ fún ó kó èrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Ó fúrúgbìn ó sì kó èrè àkọ́kọ́ tó bìnrin máa kọ́kọ́ kó jù báyẹn lọ. Òun máa láti sọ wípé tí ẹ bá fúrúgbìn ẹ tó bá fúrúgbìn ìgbà tí èrè rẹ̀ bá pọ̀ kó ń ṣe nǹkan tí a fúrúgbìn lákò ní ìwọ̀nba nǹkan tá fúrúgbìn lákò lérè. Bẹ́ẹ̀ bá gbin àgbàdo ọmọ ẹyọ kan sílẹ̀ ìgbà tó bá wù tán kí ló máa ń dà yóò di odidi àgbàdo tó ní ọmọ púpọ̀. Ìgbà tá a bá ka ọmọ tó máa tó yí àgbàdo yẹn po ó lè tó ọgọ́rùn-ún méjì ó lè tọ́gọ́rùn mẹ́ta ní ọmọ ẹkùn kan tàbá yẹ àgbàdo yẹn tó ń tásì kí bọ́ọ̀lẹ̀ ẹyọ kan ní. Ẹ jẹ́ ká túbọ̀ èrè kejì tí obìnrin yìí kó ní orí kẹjọ kan náà ẹsẹ̀ kínní àti ẹsẹ̀ kejì. Èrè kejì lélẹ́yìn ó ní nísinsìnyí Èlíṣà wí fún obìnrin náà tí ọmọ rẹ̀ kú tí ọmọ rẹ̀ ọkùnrin jí padà sí sáyé pé jáde lọ pẹ̀lú ìdílé rẹ kí o sì lọ dúró fún ìgbà díẹ̀ ní ibikíbi tí ìwọ bá lè dúró sí. Ohun tó ṣẹlẹ̀ láàrin ni wípé ìyẹn mú Ọlọ́run ti pàṣẹ èèyàn sínú ìlú yẹn. Tá bá ka orí kẹjọ yẹn dáadáa Ọlọ́run ti pàṣẹ èèyàn sínú ìlú. Ìyẹn máa mú nínú ìlú yẹn Èlíṣà ti mọ̀ ṣùgbọ́n aráàlú ò mọ̀. Obìnrin yìí nìkan àti ìdílé rẹ̀ ní Èlíṣà sọ fún wípé èèyàn máa mú àwọn nìkan lọ́wọ́. Èlíṣà sọ wípé kó kúrò nínú ìlú wa àti ìdílé rẹ̀ ẹ yan ibi tẹ́ bá fẹ́ ẹ lọ dúró síbẹ̀ fún ọdún 7 tó
torí ìyàn ń bọ̀. Orí àǹfààní mi ìyàn ká ọmọ nílùú yẹn. Obìnrin náà tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ènìyàn Ọlọ́run tí ó sọ. Òun àti ìdílé rẹ̀ sì lọ, wọ́n sì ṣe àtìpó ní ilẹ̀ àwọn ará Fílístínì fún ọdún 7. Gbogbo àwọn èèyàn tó kù nínú ìlú yẹn ni wọ́n wà nínú ìyàn yẹn ká wọn mọ́. Obìnrin nìkan ni ìyàn ká mọ́. Ó jáde kí ìyàn tó dé. Ara èrè iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. Ó kó èrè nǹkan tó ṣe, èrè kejì tó kó lélẹ̀ òun àti ìdílé rẹ̀. Èrè kẹta ó wà nínú àwọn tábàwọ̀ orí kẹjọ náà ẹsẹ̀ kẹta sí ẹsẹ̀ kẹfà. Lẹ́yìn tọdún 7 pé obìnrin yìí padà wọnú ìlú, ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé kó tó wọnú ìlú dé, gbogbo ohun ìní rẹ̀ nígbà tí yẹn ti parí, gbogbo ohun ìní rẹ̀ làwọn aráàlú ti gbà. Wọ́n ti kọ́lé, wọ́n ti dáko sínú oko rẹ̀, wọ́n ti gba ilé ẹ̀, wọ́n ti gba gbogbo nǹkan tó ní. Ìgbà tó dé kò bá kankan mọ́. Ẹ jẹ́ kí n kà á. Ní ẹ̀yìn ọdún 7 ó sì padà wá láti ilẹ̀ àwọn ará Fílístínì. Ó sì lọ sí ọ̀dọ̀ ọba láti lọ bẹ̀ẹ́ fún ilé àti ilẹ̀ rẹ̀. Obìnrin padà lọ sọ́dọ̀ ọba láti lọ bẹ̀ẹ́ fún ilé àti ilẹ̀ rẹ̀. Ọba sì ń sọ̀rọ̀ sí Gèhásì ọmọ ọ̀dọ̀ wòlíì wà lọ́dọ̀ ọba lásìkò yẹn. Ọba ń bá Gèhásì sọ̀rọ̀, ó fẹ́ mọ̀ nípa wòlíì Èlíṣà sí dáadáa. Ọba sì ń sọ̀rọ̀ sí Gèhásì ìránṣẹ́ ènìyàn Ọlọ́run pé, sọ fún mi nípa gbogbo ohun ńlá tí Gèhásì ti ṣe. Sorry, ẹ má bínú. Sọ fún mi gbogbo ohun ńlá tí Èlíṣà ti ṣe. Bí Gèhásì ti ń sọ bí ti Èlíṣà ṣe jí òkú di alààyè. Àsìkò kan wà tẹ́ pé obìnrin yìí, ọmọ tó bí ó kú, pẹ̀lú àwọn ibi kọ̀ọ̀kan ní òfin káka gbogbo ibẹ̀ torí àsìkò wa. Ọmọ tó bìnrin yẹn bí ó padà kú, ṣùgbọ́n wòlíì Èlíṣà tún jí ọmọ yẹn padà. Èyí tó jẹ́ ìyàlẹ́nu, tó jẹ́ iṣẹ́ ìyanu gangan tí Gèhásì dìmú nìyẹn. Ìgbà tí ọba béèrè lọ́wọ́ ọba tí ò mọ Èlíṣà dáadáa, tó béèrè nípa Èlíṣà, tó béèrè lọ́wọ́ Gèhásì, ohun tí Gèhásì sọ fún nípa rẹ̀ ni pé ó jí òkú dìde nínú ìlú tẹwà yìí náà. Òkú ọmọkùnrin kan tó kú. So ó ní bí Gèhásì ti ń sọ bí ti Èlíṣà ṣe jí òkú di, bó ṣe jí òkú di alààyè. Obìnrin náà tí ọmọ rẹ̀ ọkùnrin tí Èlíṣà ti dá padà sí ayé ó wá láti bẹ ọba fún ilé àti ilẹ̀ rẹ̀. Àsìkò tó ń sọ̀rọ̀ yìí náà lóbìnrin yìí náà dé papọ̀. Obìnrin tó ní ohun tí Èlíṣà jí ọmọ rẹ̀. Gèhásì wí fún pé obìnrin náà nìyí, olúwa mi ọba. Ó kàn rìn sí àkókò. Ṣé rí ẹni tí Ọlọ́run bá ṣàánú fún, Ọlọ́run máa ń lọ síwájú wọn ni. Kí obìnrin tẹ̀ tó dé ọ̀dọ̀ ọba rárá, Ọlọ́run ti lọ síwájú ẹ̀. Tóró ṣe é ṣe ká ní ọba ọmọ nípa kò ṣe ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n sọ lọ́wọ́, tó jẹ́ pé wọ́n ti rí pé ó ní nǹkan kan ṣe pẹ̀lú èèyàn Ọlọ́run tí ọba ń wádìí rẹ̀. Ó ṣe kó má rí lẹ̀ yẹn gbà. Ṣùgbọ́n Ọlọ́run ti lọ síwájú obìnrin, ọ̀rọ̀ rẹ̀ bí Gèhásì ṣe ń sọ bẹ́ẹ̀ ló wọlé. Kò sí ohun tí a gbìn tí a lè kó èrè. Ẹsẹ̀ kẹfà ni ọba béèrè lọ́wọ́ obìnrin náà nípa rẹ̀, ó sì sọ fún ó sì yan ìjòyè kan fún ọ̀rọ̀ rẹ̀. Ó sì wí fún pé ẹ fún padà gbogbo ohun tí ó bá jẹ́ tirẹ̀, àti pẹ̀lú gbogbo èrè ilẹ̀ rẹ̀ àti gbogbo èrè ilẹ̀ rẹ̀ fún láti ọjọ́ tí ó ti kúrò nínú ìlú títí tó fi di àsìkò yìí. Ẹ wò, ìgbà tó gba ilẹ̀ rẹ̀ padà, gbogbo ohun tí wọ́n ti fi ilẹ̀ yẹn ṣe lọ́dún 7 tó wọ́n síbẹ̀ rárá, ọba ní kí wọ́n fún lérè rẹ̀ padà. Ó tún gba èrè iṣẹ́ tí ò ṣe.
nítorí irúgbìn tó gbìn. Ní orúkọ Jésù àwa náà kó èrè iṣẹ́ ọwọ́ wa. Jésù sọ fún àwọn ọmọ èyí nígbà ó ní ẹ lọ sí ẹ lọ kó èrè níbi tẹ̀ fúrúgbìn. Obìnrin yẹn kàn wà nínú ìlú kan ó kàn ṣe fàájì títí ẹ̀. Àwọn tó sì ṣiṣẹ́ lọ́lẹ̀ nínú ìlú wọn kò tí ẹ̀ mọ́ kán pa ẹ̀. Ìgbà tó tún dé ọba ní kí wọ́n ṣe ẹ lọ ṣe ìṣirò gbogbo nǹkan tẹ́ fi ilẹ̀ rẹ̀ ṣe lọ́dún méje. Ẹ dá padà fún gẹ́gẹ́ bí èrè. Nítorí pé fúrúgbìn. Ọlọ́run kì í gbàgbé irúgbìn tí a bá gbìn. Ní orúkọ Jésù ìkórè wa òde. Mo fẹ́ ká tún fi ìgbàgbọ́ sọ wípé ìkórè mi ń bọ̀. Lórúkọ Jésù kí ọkùnrin tó parí ìkórè wa ó sì dé. Èrè mẹ́ta, ìkórè mẹ́ta lóbìnrin yẹn ní. Irúgbìn ó fún irúgbìn oúnjẹ. Ó sì fún èèyàn Ọlọ́run níbi tí ó gbé, ó bá tán. Ó sì kó ẹwọ oríṣiríṣi ìkórè tó kó. Àsìkò wa ti lọ. Ẹ jẹ́ kí n sọ àpẹẹrẹ kan sí. Báwo ni kì í ṣe sọ tí ó fi máa yá wa? Ṣáárẹ́ ti Sọlọ́mọ́nù. Ọba Sọlọ́mọ́nù nígbà tó kọ́kọ́ jọba. Ó fi ẹgbẹ̀rún kan màálù ló fi ṣe ìrúbọ fún Ọlọ́run tó rọ́mọ nǹkan tọ́lọ́run fẹ́. Bí ká ní mo dúpẹ́ fún nǹkan tó ṣe fún mi, ẹ bá mi pa ẹgbẹ̀rún kan màálù. Ẹwù gbẹgbẹ̀rún kan màálù ṣe máa tó. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà. Tó bá kàn jẹ́ pé ọgọ́rùn ni wọ́n ṣe pẹpẹ. Ọgọ́rùn lọ́nà mélòó ló máa jẹ́? Ọgọ́rùn ní ìbú, ọgọ́rùn ní ìró. Lẹ́yìn tí ó ṣe tó fi mo rí ẹgbẹ̀rún kan màálù gẹ́gẹ́ bí ohun ìní Solomon tó fún Ọlọ́run. Bíbélì sọ wípé fohùn ní rẹ̀ bọ̀wọ̀ fún Ọlọ́run. Solomon mọ̀ nípa ara tí Solomon rí lélẹ̀. Ó fi ohun ìní rẹ̀ ó fi fúrúgbìn sí fún Ọlọ́run. Ẹ wá wo ìbùkún Solomon bó ṣe tó. Ìgbà tó fi di Kíróníkù oríkejì ẹsẹ̀ keje. Ní Kíróníkù oríkejì ẹsẹ̀ keje, ibi tó ti fúrúgbìn, Kíróníkù kejì oríkìíní ni. Ṣùgbọ́n ìgbà tó fi di Kíróníkù kejì oríkeje ẹsẹ̀ karùn-ún, ìbùkún ti dé, ìbùkún ti pọ̀ sí nítorí màálù ẹgbẹ̀rún kan tí Solomon lò láti fúrúgbìn sínú ìjọba Ọlọ́run. Táwọn pé ohun ní rẹ̀ tó fún Ọlọ́run. Nígbà tó fi ṣe ìrúbọ kejì, ẹwọ ohun tó tó. Solomon sì rú ẹbọ ti 22,000 cattle. Nítorí pé fún Ọlọ́run ní ẹgbẹ̀rún kan màálù lásán. Nígbàtí àsìkò ẹbọ kejì tó fẹ́ ṣe, ó ti ní màálù tó tó, Ọlọ́run ló mọ iye tó tó, torí díẹ̀ náà lọ́tún, kò ṣe gùn nǹkan tó ní lọ́tún fọ́lọ́run. 22,000 ní màálù tó lò lẹ́ẹ̀kejì. Kò tún ṣòwò nìkan, ó tún lo àgùntàn àti ewúrẹ́ àti gbogbo ẹran tó kù. Àwọn yẹn jẹ́ 122,000. Nítorí màálù ẹgbẹ̀rún kan tó fún Ọlọ́run. A lè ka ìbùkún Solomon tán. Ìgbà tó bẹ̀rẹ̀ sí kórè, ẹ lọ ka ìtàn Solomon dáadáa. Bíbélì sọ wípé nínú ìlú Ísírẹ́lì, góòlù sì dàbí erùpẹ̀. Ibi tí góòlù pọ̀ dé nílẹ̀ Ísírẹ́lì lásìkò Solomon bí erùpẹ̀ ni. Àwọn èrè tí Solomon kó nìyẹn. Ó tún kó èrè kan tó yẹ pé kí ni Yorùbá máa ń pè ṣe awímáyẹ̀wò, kí ni wọ́n máa ń fi àṣẹ, àwọn òmí máa ń fi tó bá fi kí ní ẹsẹ̀ tó bá ti báyẹ̀ sọ̀rọ̀ èèyàn lè yẹ ń tó bá sọ lè máa ṣe àbí
ìwú ẹtu má yẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ wa ó mọ̀ má yẹ̀wò tó bá ti di jẹ́ wá lọ pé ń tó bá sọ tó tí ò bá ní Jésù ní ayé tó wá ní kí èèyàn máa jó yóò jò ọjà ni ṣùgbọ́n ọkùn kan tí Yorùbá ṣe tí wọ́n táwà fi ògùn ṣe tó ń fi èṣù ṣe àtagbára kágbára ọ̀fẹ́ lọ́lọ́run fún Solomon kò sí òfin rẹ̀ kan tí ẹnikẹ́ni lè yẹ̀wò nílẹ̀ Israẹli tí ẹ̀wọ̀n pàwọn òfin kan wà tí ò dá Solomon ṣe kò sẹ́ni tó lè gbé náà wojú ẹ̀ òun ló gba owó orí jù ní Israẹli lásìkò rẹ̀ kò sí ẹnikẹ́ni tó lè bí Ọlọ́run tó lẹ́yìn tó Ọlọ́run fún ní gbogbo nǹkan ó tún fún láṣẹ sí àṣẹ bó ṣe jẹ́ ọba tí ò ṣe ọba kò ń ṣe ọba ológun tó máa ń jagun tó kò ń ṣe ọba tó máa ń bínú sáwọn èèyàn pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà ló fi gba gbogbo nǹkan tí gbogbo ará Israẹli ní sọ́wọ́ rẹ̀ kò sẹ́nikẹ́ni tó lè bí irúgbìn rẹ̀ gbà tó bẹ̀rẹ̀ sí kó èrè lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n dúró báyìí ẹ jẹ́ kí n ṣàpẹẹrẹ ọkọ̀ sí hallelujah o arákùnrin kan mẹ́ta ń pè ní Pétérù apẹja ní Pétérù wà nínú ọkọ̀ rẹ̀ gbogbo òun ló fi wá ẹja kò rí nǹkankan lórúkọ Jésù àwọn ìṣàṣedànù ó dàbí kí èèyàn wá pé yẹn ṣe àṣedànù lásán láti òru láti alẹ́ tílẹ̀ fi mọ́ lọ́jọ́ kejì ṣùgbọ́n Jésù Kristi àwọn èèyàn fẹ́ òun bá iṣẹ́ ìrere lọ àwọn èèyàn sì fẹ́ gbọ́rọ̀ rẹ̀ ìgbà tí Pétérù tí ó wà létí omi ó ti parí tán wọ́n ti ń fọ wọ́n ti fẹ́ máa lọ sílé mo mọ̀ wípé ó yẹ kára máa tún Pétérù lásìkò yẹn wọ́n ti ṣiṣẹ́ ní gbogbo alẹ́ kò sí kankan Jésù dé ó fẹ́ báwọn yẹn sọ̀rọ̀ ó sì rí ọkọ̀ ojú omi méjì lójú omi ó wọnú ọ̀kan ó ti wọnú ẹ̀tàn ó ṣẹ̀ṣẹ̀ wá sọ fún Pétérù pé bá mi tì sí ebú mo jẹ́rìí yín tó bá jẹ́ yìí àbí tó bá jẹ́ pé mi gbogbo ìkanra alẹ́ àná láti mọ́ Jésù ṣọmọ tó ń ṣe ọmọ ọgbẹ́ni àtàná tó mọ́ wà nígbà tí orí kí bá ti tó bá jáde kúrò ní ọkọ̀ mi ìpanu máa fi rí ọ kúrò ṣùgbọ́n jẹ́ Pétérù kúkú kanra kò sì mọ̀ Jésù tẹ́lẹ̀ kò kanra ohun tí Jésù ní kó ṣe ó rọra ti Jésù sínú ibú omi tá bá wòye dáadáa á rí pé nǹkan tí Pétérù ṣe ìfúrúgbìn ni ohun ilé ó yọ̀ǹda ẹ̀ fún Jésù kó lò kò tún ṣe yẹn nìkan ó tún dúró ti Jésù àìbá mọ̀ ó tún lè nílò ìrànlọ́wọ́ mi sí jẹ́ kí n dúró jẹ́ kí n má ti lọ sílé ó tún dúró ti Jésù fi parí gbogbo nǹkan tó ṣe ìgbà Jésù sọ̀rọ̀ tán Jésù náà kò sí Ọlọ́run jẹ wá ní ohunkóhun nínú Hébérù orí 6 ẹsẹ̀ 10 kọ́ nìyẹn ó ní Ọlọ́run ò ní jẹ wá ní ohunkóhun inú Ọlọ́run dùn láti dá padà nǹkan tó wù gbogbo nǹkan tó wù ká ṣe fún labour of love ẹnikẹ́ni tó bá ṣe Ọlọ́run ó dá padà sínú ayé ẹ̀ nígbà Jésù ń lọ ìkan kékeré tí Jésù fi ṣe tí ó fi san oore padà fún Pétérù ní pé arákùnrin ó ṣeun àti lo ọkọ̀ rẹ̀ tó pa ilẹ̀ ọkọ̀ mọ́ ṣùgbọ́n kó tó ṣe bẹ́ẹ̀ ju àwọn ẹsí bí ààrùn tí Pétérù sọ fún tí ó bá yẹ pé tàwọn jíjù ní kò síbi tí mi ò ti jù sí lónìí tílẹ̀ fi mọ́ yìí àti ibi tó wí iná àti jù síbẹ̀ kò sí nǹkan tó ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n nítorí ọ̀rẹ́ má jẹ́ kí n bá ìjìyàn máa tún ṣe bẹ́ẹ̀ tó yẹ pé àwa òyìnbó la máa fọ̀ oríṣiríṣi ìṣirò láti ṣe àwọn sí ṣorí láti bí ìbàdí ẹ̀mẹ́sàn ni mo ju àwọn sí kílẹ̀ tó mọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Pétérù ó ju àwọn rẹ̀ síbẹ̀ ṣe bí tó wá náà ní pé kó pẹja ìgbà tó lọ́run sì ṣe tán ẹja tí Pétérù rò kóhun àpá lè má ju ẹja korobá kan lọ ìgbà tí wọ́n gbé àwọ̀ lọ́sẹ̀ tó mọ̀ wípé nǹkan ju nǹkan lọ ó fúrúgbìn àsìkò rẹ̀ ó tún fúrúgbìn ohun ìní rẹ̀ ó filẹ̀ fún Jésù Kristi ìgbà tí ó gba èrè rẹ̀ ńkọ́
ọkọ̀ méjì ní Bíbélì sọ wípé ó kún fún ẹja. Ẹwo ìkórè, àwọn ìkórè tó ní, ó ní ìkórè fún ìgbà rẹ̀ tó ti fi ṣòfò láti alẹ́ àná tí ò rí kankan pa, ó kó èrè gidi fún torí pé Ọlọ́run yọjú sí ọ̀rọ̀ rẹ̀. Lẹ́yìn yẹn ó tún kó èrè ọrọ̀ torí pé ẹja tó oníṣẹ́ ẹja ni. Ìgbà tó bá délé ẹja mọ́tò méjì, mọ̀ bí ó ṣe tó ní ọkọ̀ ojú omi méjì, mọ̀ pé yóò tà, yóò jẹ, yóò búyàn. Ẹwọ nǹkan kékeré tó fúrúgbìn sínú Ọlọ́run, ẹwẹ̀rẹ̀ tó kún. Mo wá fi wé nínú Jọ́ọ̀nù orí 6:9, mo fi wé ohun tó ṣẹlẹ̀ nígbàtí Jésù wà lórí òkè tó fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀. Ó béèrè lọ́wọ́ àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ wípé kí la fẹ́ fún àwọn èèyàn yìí jẹ báyìí. Àwọn ọmọ ọ̀dọ̀ náà ní bó jẹ́ irinwó owó la ní tààrà ò lè ká gbogbo nǹkan yìí. Ṣùgbọ́n ẹnìkan sọ nínú àwọn èyí wípé ọ̀dọ́mọkùnrin kan bẹ ní iyì tí ó ní ìṣù àkàrà báàlì 5 àti ẹja wẹ́wẹ́ 2. Ṣùgbọ́n kí ni ilé ìfẹ́ ṣe nínú ọpẹ́ yìí? Jésù sọ pé kí wọ́n mú ìṣù àkàrà báàlì 5 wá. Jésù kọ́ ló ní. Ṣẹ́rí ohun tí a kì í rò, iṣẹ́ ìyanu Jésù sọ ọ̀pọ̀lọpọ̀, ó sọ ẹja di ọ̀pọ̀lọpọ̀ fún ẹgbẹ̀rún, òun la máa ń rí. Kò sẹ́ni tó máa ń rò nípa ọmọ tó ní ẹja àti àkàrà tó sì fi sílẹ̀ torí kò bẹ́ẹ̀ ṣe lọ́dọ̀ àwọn ọmọdé. Ẹ jẹ́ ká wo Emmanuel Pastor Peter tó bá mú ṣíṣì lọ́wọ́ ẹlọ́ba pé kó mú wá tó bá fún yín. Kò ní mú wá. Ṣùgbọ́n ọmọ yẹ ó yọ̀ǹda àkàrà rẹ̀ àti ẹja, ó yọ̀ǹda ẹ̀. Gbogbo nǹkan tọ́mọ yẹn ní kò ju kíní yẹn náà lọ. Bó jẹ́ àgbàlagbà ló lè má lè ṣe. Ọmọ yẹn yọ̀ǹda ẹ̀. Bí ìfúrúgbìn ni, ó fúrúgbìn ẹ̀, ó filẹ̀ fún Jésù. Jésù sì sọ ẹja rẹ̀ di ọ̀pọ̀lọpọ̀. Débi tí 5,000 ènìyàn lè jẹ. Mo fẹ́ ká jọ ṣe ọ̀rọ̀ yìí nígbà tí Jésù dá padà fún Pétérù, ọkọ̀ méjì ló fi kó ẹja lọ sílé. Bíbélì ò sọ eléyìí tí mo fẹ́ sọ yìí o. Ẹ bá mi lọ sí ẹsẹ̀ 12. Ìgbà tí gbogbo wọn jẹun tán, àwọn 5,000 ọkùnrin tí wọ́n ti ẹ̀fọ́bìnrin sí. Nígbà tí wọ́n sì yó, wọ́n wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ kó àjẹkù tí ó kù jọ kí ohunkóhun má ṣe ṣòfò. Ẹsẹ̀ 13 kíyèsí rí. Bẹ́ẹ̀ ni wọ́n kó wọn jọ, wọ́n sì fi àjẹkù ìṣù àkàrà báàlì 5 náà kún agbọ̀n 12 èyí tí wọ́n jẹkù ní bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. Agbọ̀n 12 tí wọ́n jẹkù tí wọ́n kó jọ yìí, ta ló ní? Àbíṣà àwọn èyí Jésù wọ́n máa rú tẹ̀lé Jésù káàkiri gbogbo tó bá lọ. Àwọn kan, ta ló ní? Ọmọ tó fún wọn lẹ́ja ni. Ọmọ tó fún wọn lẹ́ja ni àti àkàrà 5. Ilé ẹ̀ wọ́n máa rú gbogbo agbọ̀n 12 lọ. Tí Jésù bá fi lè ṣe, tí Pétérù bó ṣe ṣe tó fún ní ẹja ọkọ̀ 2 torí kó fún ní ààyè. Ẹmọ jẹ́ Jésù ta ní ọmọ yìí ní ó ní agbọ̀n 12. Ẹwọ tọmọ yẹn fúrúgbìn, àkàrà 5 péré àti ẹja 2. Ìgbà tí ìkórè ó dé, agbọ̀n 12. Ìkórè ń bọ̀ nítòótọ́. Ṣùgbọ́n onígbàgbọ́ lónìí yìí, wọ́n ò ní tagi ọ̀pẹ lọ́gbẹ́, a sì ní ta ògùrọ̀ lọ́fà. A wá dídí ọ̀pẹ agbẹ̀mí sókè, tí ó máa ń ro lọ́fẹ̀ẹ́. Ọ̀pẹ owó yẹn tó jùjọ àbí. Owó Yorùbá ni wọ́n sọ pé kò tagi ọ̀pẹ lọ́gbẹ́, kò sì ṣá ògùrọ̀ kan. Ó dédí ọ̀pẹ torí kó fẹ́ mú ẹmu, ó
ó wá gbẹnu sókè òun ro lọ́fẹ̀ẹ́ ìwọ tó bá fẹ́ mẹ́nu wàá ságùn ọ̀pẹ lọ wàá lọ ṣá lókè àbí kí n sọ ní Yorùbá mi Yorùbá ní ọwọ́ tọ́ ní mú ọwọ́ tọ̀ wá tí rájí ò bá jẹ búrẹ́dì yóò fèsù ránṣẹ́ sílé tóun bá ti fèsù ẹ̀ lọ sílé bá mi fún àwọn ará ilé sùúrù ọjọ́ tí àwọn ẹlòmíì máa ń bọ̀ wá sókù wọ́n fi búrẹ́dì ránṣẹ́ sóhun náà ṣùgbọ́n àwa àti ẹ̀fẹ́ ṣe kankan àfẹ́ fúrúgbìn kankan èrè la fẹ́ kó bí ìkórè ṣe ń bọ̀ lórúkọ Jésù Kristi gbogbo aláwọ̀ kórè mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ti fúrúgbìn lórúkọ Jésù á kórè gbogbo àwọn tẹ́ ò tí àti ìfúrúgbìn mo yẹ sọ ní gẹjọ kò tí ì pẹ́ jù ohun tó kù lókè yìí ó sì tó gbẹṣọ ẹ jẹ́ ká fúrúgbìn àsìkò kórè òun láwà yìí àsìkò kórè láwà yìí ẹ jẹ́ ká fúrúgbìn kí a lè kórè gbogbo ẹni tó sì ti ń kórè lọ́wọ́lọ́wọ́ a sì lè fúrúgbìn sí ká tún lè kórè ní orúkọ Jésù Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká sọ fọ́lọ́run bá ṣe jókòó yẹn ká sọ fọ́lọ́run Bíbélì àti kà ní jẹjọ ó ní ó fi irúgbìn fún àwọn afúrúgbìn ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run ní orúkọ Jésù ẹ fún mi ní irúgbìn Olúwa ẹ fún mi ní irúgbìn Olúwa ẹ fún mi ní irúgbìn mo fẹ́ fúrúgbìn ẹ jẹ́ ká takú ti Ọlọ́run lọ́rùn Olúwa mo fẹ́ fúrúgbìn ẹ fún mi ní irúgbìn gidi Olúwa mo fẹ́ fúrúgbìn mo fẹ́ fúrúgbìn rẹpẹtẹ ni kò ń ṣe pé mo fẹ́ fúrúgbìn kí mo fẹ́ fúrúgbìn rẹpẹtẹ ẹ jẹ́ ká sọ fún Ọlọ́run Olúwa mo fẹ́ fúrúgbìn ẹ fún mi ní irúgbìn Olúwa ìlérí ni pé ẹ fi irúgbìn fún àwọn afúrúgbìn Olúwa ẹ fún mi ní irúgbìn ní orúkọ Jésù ẹ fún mi ní irúgbìn ẹ fún mi ní irúgbìn ẹ jẹ́ ká fi kún pé Olúwa bí mo ṣe ń fúrúgbìn àti ìfúrúgbìn tí mo ti fúrúgbìn tẹ́lẹ̀ ẹ jẹ́ kí n kó èrè rẹ̀ lọ́gọ́rọ̀ ọ̀run ọgọ́tọ̀ta lórúkọ Jésù ẹ jẹ́ kí n kó èrè irúgbìn mi ní ọgọ́rọ̀ ọ̀run ní ọgọ́tọ̀ta ẹ jẹ́ kí irúgbìn mi ó so èso ẹ jẹ́ kí ó so èso púpọ̀ kí n kó èrè irúgbìn mi gbogbo iṣẹ́ ta ti ṣe nínú Olúwa lórúkọ Jésù Ọlọ́run á fi irúgbìn rẹ̀ fún wa èrè náà la ó sì kó níbẹ̀ jẹ́ ká wá dúpẹ́ torí pé Ọlọ́run ti gbọ́ àdúrà wa Olúwa gbé orúkọ yín ga Ọlọ́run gbàlà ẹ ṣeun torí pé ti rán ọ̀rọ̀ yín jáde lórúkọ Jésù ògo ni fún orúkọ ọmọ yín etí gbọ́ àti àyè àgbà sí lórúkọ Jésù Olúwa ẹ fi kún ọ̀rọ̀ yín fún wa ọ̀rọ̀ yín ẹ jẹ́ kó yé wa lórúkọ Jésù agbára láti lè fúrúgbìn púpọ̀ Olúwa ẹ gbé wọ̀ wá lórúkọ Jésù Olúwa ní gbogbo orúgbìn wa ẹ jẹ́ ká kó èrè ẹ jẹ́ ká kó èrè tó tọ́ nínú rẹ̀ ògo ni fún orúkọ ọmọ yín Olúwa bá ṣe lọ nínú ọ̀sẹ̀ tí Olúwa ẹ máa bá wa lọ ẹ̀mí mímọ́ ẹ ṣíwájú wa agbára ọ̀run ó yẹ kẹ́yìn wa gbogbo ibi tá gbà lórúkọ Jésù Olúwa ẹ bá wa gbà bẹ̀ gbogbo ohun tá dá wa lé ẹ jẹ́ kó yọrí sí eré àtúgbà aládùá sí lónìí lórúkọ Jésù lọ́sẹ̀ tuntun wa búburú kò ní ṣubú lù wa àrùn kárùn sì ní súnmọ́lé wa lọ́jọ́ mẹ́jọ ẹ jẹ́ ká padà wá sí ìwà pẹ̀lú ìjẹ́ ìṣe agbára ẹ̀ wọ́n gbogbo ibi táwọn yóò ti rí ẹ jẹ́ kí wọ́n rí ògo yín lọ ayé wa yóò dára fún wa ó ti dára fún wa Jésù Olúwa wa.